Anab Muhammad wọ́n gbàgbé pé Ànábì sọ fún wa wípé èmi kì í ṣe léèbú, kò sí nínú súnà mi kí n máa búyàn, kí n máa yẹ̀yẹ́ yàn, kí n máa sọ̀rọ̀ òdì sí yàn. Gbogbo ń tẹ́ wá ń ṣe yìí lára tí èèyàn tó bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run tó gbọ́dọ̀ palẹ̀ mọ́ láti rí ni. Tọ́lọ́run sọ fún Anab Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wípé ma yuqalu lak illa ma qad qila lirrusul min qablik. Kí ni wọ́n sọ sí ọ tó yàtọ̀ sí tí wọ́n sọ sáwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ṣáájú ẹ̀? Ìyẹn fi hàn yí pé qila lirrusul ashiya, wọ́n sọ oríṣiríṣi nǹkan sá nẹ́bì láti fi bá dáwà nẹ́bì jẹ́, láti fi bá ṣẹ́ ànẹ́bì jẹ́. Àwọn kan sọ pé asatirul awwalin, irọ́ ló ń pa. Àwọn kan ní innahu majnun, wọ́n ní wèrè ni, kò lálàáfíà. Àwọn kan sọ pé innahu sahir, àwọn kan ní ológun ni. Àwọn kan ní innahu kadhib, àwọn kan ló purọ́ ni. Àwọn kan ní innahu sha'ir, àwọn kan lákùnrin ni, láti fi bá dáwà nẹ́bì Muhammad jẹ́. Irú ẹ̀ náà làwọn míì lónìí tá a lérò pé wọ́n gbé súnnà dání, láwọn ọmọ tí làákàyè wọn ò tó dáwà ṣe, tí wọ́n tún rí èèyàn rí bí wọn. Torí ẹni bá rí èèyàn rí bí wọn kò ní máa kí ọwọ́ bọ ìyá àti bàbá ẹnìkan kó máa bú wọn látara pé o fẹ́ sọ̀rọ̀ káyé lè gba tiẹ̀ pé anta mutakallim. Al-Qur'ani sọ fún wa pé ọjọ́ kan ń bọ̀, yawma nukhtimu ala afwahihim, ọjọ́ tá a máa ti ẹnu àwọn èèyàn pa, tọ́rọ̀ ò ní lè jáde ń bẹ̀. Wa nukallimu aydihim, a máa fún ọwọ́ wọn lọ́rọ̀ sọ. Wa tashhadu arjuluhum, tẹ́sẹ̀ wọn wà máa jẹ́rìí takò wọn. Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀. Bóyá yìí ò kí ń rò pé Ọlọ́run máa pa ẹnu yín dé, tó bá wá lérò pé báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣe. Àìmọye àwọn èèyàn náà ló já sí pé ní wọ́n lẹ́nu, ọ̀rọ̀ ò lè jáde ń bẹ̀. Àwọn kan ń bẹ wọ́n létí, ọ̀rọ̀ owó bẹ̀. Àwọn kan ń bẹ wọ́n lójú, ìríran owó bẹ̀ kò sì jáde. Tá fi mọ̀ pé tọ́lọ́run bá lòun fẹ́ dí ẹnu pa, yóò máa fún ọwọ́ lọ́rọ̀ sọ, yóò máa fún ẹsẹ̀ lẹ́rìí jẹ́. Èyí tó wá burú jáì ní pé Ibn Abbas radiyallahu ta'ala anhu, wọ́n láàgbà àdísù gbọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ṣíà ni wọ́n ń pè wá, nígbòóyá wọ́n ní Mu'tazila, nígbòóyá wọ́n ní Orientalist, nígbòóyá kò sọ̀rọ̀ tí wọ́n sọ tán, nígbòótúyá nísìn wọ́n tún fẹ́ sọ di pé wọ́n gba Al-Qur'ani gbọ́. Lórí Facebook lẹ́ni ẹ bá mi dárúkọ ẹnìkan tó ń kóòtì Al-Qur'ani tó mi. Àwa iná lọ́lọ́wọ́n bá lò ń sábàbí láti sọ yín dẹni tó ń kóòtì Al-Qur'an. Ní bùkátà sí Al-Qur'an torí ẹ gbàgbọ́. Àdísù yìí nìkan ni wọ́n tún wá ń sọ sí pé Al-Mubarak kò gba Al-Qur'ani gbọ́. Ọmọ yìí tó bá yẹ kó bá rí èèyàn rẹ̀ bí òun ni kò ní máa tọwọ́ bò bí olóbì. Kò sí tí ò tí ì ṣe tán, èmi ẹ ṣe ìnáyà sí torí wallahi mi rí mi ẹ sì wò. Ẹrú Ọlọ́run kan ló pè mí pé kí n dákun, àwọn fẹ́ kí n sọ̀rọ̀ ní ṣókí, pé wọ́n ló ń parọ́ wípé mo sọ wípé kò sí tó ń jẹ ọjọ́ alkiyama. Hadha kadhibun waftirahun, bàbá ńlá arọ́ lélẹ́yìí. Ọlọ́run dẹ̀ sọ fún anal Qur'an pé innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun. Àwọn tí wọ́n bá ń dàdà parọ́ mọ́ Ọlọ́run wọn ní jèrè. Tó o bá ti parọ́ mẹ́ta Ọlọ́run kó sọ tí ò sọ, o ti parọ́ mọ́ ọba tó dẹ́ ẹni yẹn náà. Ó ní fawailun yawma idhin lil mukaththibin, ègbé máa bá òpùrọ́ lọ́jọ́ tó ń sọ yẹn pé mo ní kò sí yẹn. Tí wọ́n gan bá gba ọjọ́ yẹn gbọ́, ó ní máa parọ́ mọ́ọ̀yàn lórí tí ò sọ, tó sì mọ̀ wípé ète àti irọ́ àti bàjẹ́ ló mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe. Ọba mi kì í ṣe bẹ́ẹ̀ dájọ́. Ó gbọ́ tọ́lọ́run bá ń sọ ni, ó ní inna alayna hisabuhum, àwa la máa ṣe dájọ́, kì í ṣe dé ènìyàn. Èyí tí wọ́n ń sọ yẹn kọ́ lọ́lọ́run ọba mi ó wò. Ọba mi tèmi sọ̀rọ̀, òun ni ó dájọ́ mi, kì í ṣe wọ́. Annabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ bá, wọ́n ní inna fulanatan, wọ́n lárábìnrin kan bẹ̀, lágbájá kan bẹ̀, tasumu an-nahara wa taqumu al-layla, ó máa ń gbààwẹ̀ lọ́sàn ó sì máa ń ṣàìsùn lóru, walakin tudhi jiranaha bilisaniha, àmọ́ gbogbo ìgbà ní máa bú àwọn ará àdúgbò ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ó dá, yóò máa sọ̀rọ̀ tí ó dá, yóò máa bú wọn ṣàkàṣàkà. Ẹ̀gbọ́n tí wọ́n sọ, ó ní iya fin nar, ó lẹ́nìyàn ọmọ náà ni. Gbogbo bí wọ́n náà ṣe ń bú yàn yìí, ó rá àdísù yẹn. Àdísù tẹ́ pé ń sọ yìí hù ní o. Àdísù yẹn lálàáfíà o.
ó wà nù Sahih Muslim wà nù Bukhari o tí ó bá yìí sínú méjèèjì èyí tó dá mi lójú ni pé ó wà nù kanu méjèèjì ó ní iya fi nar ó lọ́mọ náà ni tó bá tiẹ̀ wá tí wọ́n bá gba Kùránì gbọ́ ó ní ma waylun yawma idhin lil mukaththibin ó ní ma waylun likulli humazatin lumaza ègbé àti òfò ń bẹ fún gbogbo ẹni tí máa búyàn lójú tí máa yẹ̀yẹ́ lẹ́yìn alladhi jama'a malan wa addada tó wá ń fi èébú kówó jọ àwọn èèyàn ń sanwó fún ọ torí pé ó ń bú àwọn èèyàn òun yàkàyàkà wọn ó ní yahsabu anna malahu akhlada tó wá ń lérò pé owó tó ń gbà yẹn o akhladahu yóò jẹ́ kó ń gbére sáyé ọlọ́ni kalla kò rí bẹ́ẹ̀ o la yunbadanna kò rí bẹ́ẹ̀ lọ́lọ́run wá parí ẹ̀ sí pé latus'alunna yawma idhin anin na'imi níbòmí alhaakumut takathur ọlọ́run bọ̀ wá bí ẹ́ léèrè bó ṣe lo ìdẹ̀rẹ́ o kàn fẹ́ káyé mọ̀ ẹ́ káyé kàn gbọ́ ẹ ó ń sọ̀rọ̀ bàjẹ́ èmi ẹ ṣe blogger lílá ìlhàm orí pé èmi máa wá pẹ̀lú tọ́pìkì ni all the time wọ́n lọ́mọ yìí ẹ rí wípé tá a bá wò ó ẹni tí làákàyè ẹ bá yẹ la yata'aqqal fi kalami aqilin kò ní lè ronú sọ̀rọ̀ onílàákàyè torí làákàyè ẹ kéré torí pé Ọlọ́run ní lahum qulubun la yafqahuna biha wọ́n ní làákàyè àmọ́ ọ̀rọ̀ ò lè yé wọn Ọlọ́run wá ròyìn ó ní ulaika kal an'am ó láwọn tá à ń sọ yẹn wọ́n yàtọ̀ sẹ́ranko yakuluna wa yashrabun wọ́n mọ̀ ju ká jẹ ká mu ká kàn wá owó lọ́nà tí ó lálàáfíà naam wọ́n wá ní mo sọ yí pé kò sọjọ́ alkiyama gbogbo tí wọ́n ní pé báwo la ṣe fẹ́ bá tèèyàn jẹ́ kẹ́niyàn má rẹ̀ relevant relevancy belongs to Almighty Allah if you believe in him Ọlọ́run nìkan lọ́ba tó ń ṣe Ọlọ́run lọ́ba tó ń pín ahum yaksimuna rahmata rabbika Ọlọ́run léṣẹ́ àwọn èèyàn ni wọ́n ń pín ìkẹ́ Ọlọ́run nígbà táwọn kan ń sọ wípé tí Ọlọ́run bá tiẹ̀ fẹ́ gbà nábì dìde Mákà kò yẹ kó jẹ́ Muhammad ó yẹ k'Ọlọ́run wá ẹnìkan Mẹdínà àbí ìlú Mákà tí ó jẹ́ yẹn ńlá minal qaryatayn azimi àwọn ò bá gbà á Ọlọ́run ní ahum yaksimuna rahmata rabbika sáwọn ni wọ́n ń pín ìdẹ̀ra Ọlọ́run torí pé kéèyàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kó jẹ́ tí ó máa jíṣẹ́ Ọlọ́run àánú ni látọ̀dọ̀ ọba mi sáwọn ni wọ́n ń pín Ọlọ́run ní nahnu qasamna baynahum àwa là ń pín nǹkan wa láàrin wọn ma'ishatahum fil hayati dunya in tó fẹ́ jẹ́ láyé àti tí yẹn fẹ́ jẹ́ rafa'na ba'dakum fawqa ba'din darajatin àwọn Ọlọ́run náà là ń gbé àwọn kan gajà àwọn kan lọ liyattakhidha ba'duhum ba'da sukhriya kẹ́nìkan lè wúlò fẹ́nìkan kan lè máa wúlò fúnra wọn báwọn kan ti ń bá wa tẹ lọ́ọ̀fù níìsí làwọn kan tẹ flagging nítorí kíni flagging for what ṣe súnà nìyẹn náà tó o bá ní tẹ̀sí ń tán sọ ó sì kú o ṣé mi lèmi ò ní kẹ́nìkan lọ́mọ flagging bì kan ọlọ́mọ jẹ́ ríru ẹ̀ so kọ́lọ́n kó ṣíjú àánú wa wọ́n láfa yìí sọ wípé mo ní kò sí tó ń jẹ́ alkiyama kadhiban waftira'an alayya tó sì mọ̀ pé rọ́lò ń pa mọ́ mi tó bá sì jẹ́ pé rọ́lò ń pa Ọlọ́run ó bá mi mú yóò sì bá wí torí pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe mo fà á lọ́lọ́run ọba mi lọ́wọ́ bó ti ń bà mí jẹ́ yẹn mo fà ẹ́ fọ́ba tó ní mí tá a bá lọ sínú al-Qur'an Ọlọ́run sọ̀rọ̀ al-Qiyamah nínú suratul Fatiha ó ní maliki yawmuddin bí máa yawm al-Qiyamah ọjọ́ al-Qiyamah ni mo ń bọ̀ wá sọ ní tí mo wí o tá a bá wọnú suratul Baqara aya 113 Ọlọ́run ní fallahu yahkumu baynahum yawma al-qiyamati fima kanu fihi yakhtalifun Ọlọ́run bọ̀ wá ṣèdájọ́ láàrin àwọn ènìyàn lọ́jọ́ al-qiyamah ọjọ́ gbéni dìde lórí tí wọ́n ń bára wọn ṣe panu ayálé ẹnu lé lórí eléyìí tá ń sọ yìí náà tí wọ́n ń ṣe tèmi náà ń ṣe yìí Ọlọ́run bọ̀ wá bẹ́mi àti ẹ náà yanjú ẹ̀ tó bá tún wá ń sọ̀rọ̀ ó mọ bú àwọn òbí mi ó mọ sọ̀rọ̀ sáwọn òbí mi ó ti fìgbà kan pé wọ́n lọ́mọ àlè onígbà tí wọ́n ń sun oorun mi ṣèitọ́nù kan ló wá bẹ̀ ó ti fìgbà kan ṣe obituary mi wallahi ma ghadibtu ala dhalik wallahi kò bí mi nú torí pé mo mọ̀ pọ́ bá mi ń bọ̀ wá yọ sí ọ torí pé àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní waylun liman sabba walidayhi òfò àtórí ibú ń bẹ fọmọ tí ń bá ń bú ìyá àti bàbá rẹ̀
níbi kan ó ní yashtum ó ní waylun liman shatama walidayhi àwọn èèyàn ní ya Rasulallah kayfa yashtumu ar-rajulu walidayhi báwo lọmọ kan ṣe fẹ́ máa bú ìyá àti bàbá ẹ̀ ó ní man sabba haba ghayrihi aw humma ghayrihi qad yasubbu walidayhi ẹni yóò tó bá ti bú bàbá oníbàbá tó bú ìyá oníyá ó ti bú ìyá àti bàbá rẹ̀ ègbé àtòfó bá súnà yín ò débẹ̀ ẹ̀kọ́ yín ò débẹ̀ alẹ́ mọ̀ ń pa Islam ma araftum anil Islam shay'an mọ̀ ń pa Islam kọjá wípé agídí àtórí kunkun ẹni mi ò gbà dísì bí mo ṣe mú àwọn àhàdísù wá dúnà nazarin ila hayyi kitabin láyé ṣe pé mo ń wòwe mo de àwọn àhàdísù dé mú wáyé àwọn àhàdísù ń connect mi tó ń sọ nípa tí mo ń sọ kì í ṣe pé mo lọ ń gé ọ̀rọ̀ ẹnìkan mo wá ń ṣe analysis no I don't do it lillahi ilham naam ẹ̀yin tẹ́ bá mi ṣe Ọlọ́run ó ṣe oore fẹ́yìn náà àpadà sí ibú àpadà sí ìgbà òní wọlé tọ̀ yín báwọn kí abatẹnijẹ́ ti sáré tó orí ẹ̀ ní ó mọ̀ fi kó bàjẹ́ tí ń bá ń dára ara yín alukurani sọ bẹ́ẹ̀ tó bá lọ sínú suratul an'am aya 31 ó ní wa qad khasira alladhina kaddabu bi liqa'illah ó ní wọ́n ti pàdánù àwọn tí wọ́n pe ọjọ́ pípàdé Ọlọ́run ọba mi nírọ́ hatta idha ja'at umusa'atu baghtatan títí tọ́jọ́ náà fi dé bá wọn lójijì ìntà ń sọ fún yín ni pé kò sí àṣírátù sáà alìkíyàmà máa dé lójijì ní o gbọ́ alìkíyàmà máa dé lójijì in tí ó bá sì dé lójijì kì í lámì ìntà ń sọ fún yín nìyẹn yasalunaka ani sáà fima anta min dhikraha ila rabbika muntahaha ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló wà kò sí lọ́dọ̀ ẹni kankan ànábì ò mọ̀ gbà alìkíyàmà kò máa mí ẹ̀ Al-Qur'an tọ́lọ̀ ti sọ̀kalẹ̀ fún ànábì yẹn tó ní wa innahu la ilmun lis-sa'a òun ní ìmọ̀ tí ó ṣàlàyé alìkíyàmà gbogbo tọ́lọ̀ ń ṣàlàyé ní Al-Qur'an pátá yẹn nìkan làmì alìkíyàmà gbogbo tá ànábì ṣàlàyé kìí ṣàmì ẹ̀ wọ́n rọ ọmọ ànábì ni torí pé ó wà nínú Bible kìí ṣe ànábì ló wí wọ́n dẹ̀ ń sọ dàdí èyí tá ń sọ yẹn náà ló ń ta wọ́n lára torí pé wọ́n mọ̀ pé hakun wa yakinun òtítọ́ àtòdodo ni wọ́n sì fẹ́ aṣọ mọ́ àwọn ò sì ní dákẹ́ lillahi alhamdu ala dhalik torí pé mi ò ṣe nítorí nǹkankan kì í ṣe pé mò ń rí owó kan àbọ́lá kan mẹ́ ẹlòmíì rò pé ẹlòmíì rò pé bí n ṣe ń lọ ọ̀dà adégún wa owó kan ni mo lọ ń gbà ń bẹ̀ rárá wallahi iṣẹ́ Ọlọ́run ni àánú Ọlọ́run sí ni àbí tí èèyàn bá lè kó tó gbé mọ́tò lọ tí ń lọ tó rọ epo 30 litres ẹ wo iye tí wọ́n ń ta 30 litres tí ń bá ń lọ tó wá ń bọ̀ tó tún ra 30 litres sínú mọ́tò tí wọ́n sì fún ní 50,000 naira ẹ dákun ṣówó lolúwa rẹ̀ bá lọ àkọ́kọ́ ni pé ẹni ni ò ní mówó délé kò ní mú owó délé so èyí tá ń ṣe yẹn àwo ò ṣe fún ọ̀rọ̀ Ọlọ́run ló ń rọ̀ wá lọ́rọ̀ adẹ̀dúpọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó rádéhùn Ọlọ́run ni pé man yatawakkal ala Allahi fahuwa hasbuh béèyàn bá dúró tọ Ọlọ́run ọba mi ó dúró tì ó sì ń dúró tì wá kò sì dojú tì wá àti jẹ àti mu náà Ọlọ́run ò sì jó ní wá lára torí pé Ọlọ́run òjò ní wá lára Ọlọ́run òjò ní wá lára ń ṣàánú àwọn èèyàn ò mọ̀ báànú yẹn ti ń wá gbogbo àwọn tọ́lọ́run wá ṣe ní ansor Ọlọ́run ọba Ọlọ́run ò ní fi ìgbà pa yín lẹ́kún kò sì ní dá yín lákẹ́ náà Al-Qur'an tún sọ bẹ́ẹ̀ nínú Suratul Hajj Ọlọ́run gan sọ ń bẹ́ẹ̀ pé ya ayyuhan nasu ttaqu rabbakum inna zalzalata as-sa'ati shay'un 'azim Ọlọ́run sọ̀rọ̀ al-qiyamah ń bẹ́ẹ̀ nínú Suratul Hajj bákan náà ó ní ya ayyuhan nasu in kuntum fi raybin min al-ba'th tẹ́ bá ń ṣe iyèméjì pé a máa gbé yín dìde fa inna khalaqnakum min turabin àwa la dá yín látara yẹ̀pẹ̀ thumma min nutfatin lẹ́yìn náà tá wá dá yín látara àtọ̀ thumma min alaqatin thumma min mudghatin mukhallaqatin wa ghayri mukhallaqa linubayyina lakum so Al-Qur'ani ló ń sọ yẹn nínú suratu Maryam aya 39
ọlọ́run sọ ń bẹ̀ wa andhirhum yawm al-asra bá mi kì wọ́n nílọ̀ ọjọ́ tí òfò ṣe àwọn èèyàn idha qudiya al-amru nígbà tí ìdájọ́ ọlọ́run bá dé wa hum fi ghaflatin wa hum la yu'minun wọ́n wà nínú ìfọnúfọ́ra torí pé wọ́n nígbàgbọ́ nínú ọjọ́ yẹn. so nínú suratu Rum ọlọ́ni qala alladhina utul ilma wal imana laqad labithtum fi kitabillah ila yawmil ba'th fa hadha yawmul ba'th walakinnakum kuntum la ta'lamun. ọ̀rọ̀ alkiyama náà ló ń sọ bí ọjọ́ alkiyama ni nínú suratu Safat 21 ó ní hadha yawmul fasl alladhi kuntum tukadhibun wa ya qawmi inni akhafu alaykum yawma at-tanadi. ọjọ́ alkiyama náà ló ń wí yawma yasma'una as-saw'ata bil haqq dhalika yawmul khuruj. ọjọ́ alkiyama ní sọ yawma yajma'ukum li yawmil jam' dhalika yawmut taghabun. níjọ́ ní àfáà Jackman sọ̀rọ̀ kan ó lọ́jọ́ alkiyama ò tí ì dé pé ó sì wà kò sẹ́ni kankan nínú náà kò sẹ́ni kankan nínú aljanna torí pé Ọlọ́run dẹ̀ ń sọ fún wa wípé na'shuruhum a máa kó àwọn èèyàn síbì kan ni ila yawmil qiyama títí dọjọ́ alkiyama. Ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ ó ní na'shuruhum jami'an a máa kó àwọn èèyàn jọ síbì kan ila yawmil qiyama tọ́jọ́ alkiyama ó fi dé. mi ò sọ wípé kò sí ọjọ́ alkiyama ọjọ́ alkiyama ń bẹ fún wa abatẹnijẹ́ ẹ̀dá tó sì já sí pé eré àwọn àgbàlagbà máa ń pọ̀ nǹkan wọ́n ní eré ni kíní kan ó fomi ṣe wọ́n ní eré ni pẹ́ẹ́pẹ́yẹ ó fomi ṣe eré ni pẹ́ẹ́pẹ́yẹ ó fomi ṣe aláàfáà tó torí wa mú kàlámú ológun tó torí wa tó lọ yàdó eré ni pẹ́ẹ́pẹ́yẹ ó fomi ṣe eré ni gbogbo tó ń ṣe eré ni àwọn orísí nǹkankan. so ọ̀rọ̀ alkiyama ó pọ̀ bẹ́ẹ̀ alhaqa malhaqa ó wà ń bẹ́ẹ̀ ataka hadithul ghashiya ọ̀rọ̀ alkiyama pọ̀ àìmọye wasiqa alladhina kafaru ila jahannama lọ́jọ́ alkiyama wasiqa alladhina wulida alladhina amanu. mo ti sọ̀rọ̀ alkiyama láìmọye ìgbà kí wá ni mo sọ tí ò yí aláàbọ̀ làákàyè táwọn aláàbọ̀ followers náà wà pẹ̀lú ẹ̀ torí pé man janna aqluhu la yata'aqqal tí làákàyè bá sọnù fún yàn kò ní lè ronú sọ̀rọ̀ yóò sì ní àwọn aláàbọ̀ làákàyè followers. in tí mo sọ rí lọ́dún náà gbogbo ẹni tẹ́ bá rántí ọ̀rọ̀ náà mo ní tí èèyàn bá ronú títí ń gbà míì ẹ máa gbọ́ o mo ní tí èèyàn bá ronú títí ń gbà míì èèyàn á fẹ́ lè sọ wípé ẹ máa gbọ́ o mo ní tí èèyàn bá ronú títí níjọ́ míì tó bá ronú gan èèyàn á fẹ́ lè sọ wípé ṣé ayé máa parẹ́ ṣá. Ada suwalun ìbéèrè ni kì í ṣe pé mo sọ wípé ayé ò ní parẹ́. kẹ́yìn alábọ̀ làákàyè kẹgbọ́ ẹnìkan náà ti fẹ́ lórí ó kábùkù lórí ẹni ẹ tún lọ tún fídíò yẹn wò. mo ní tí èèyàn bá ronú gan tó o bá bẹ̀rẹ̀ sí ní ronú wàá ronú dáàyè kan èèyàn á fẹ́ lè sọ wípé èèyàn á fẹ́ lè sọ wípé ṣáyé máa parẹ́ ṣá. pé téèyàn bá ronú dáàyè kan mo wá ní torí pé téèyàn bá ronú dáàyè kan èèyàn á fẹ́ lè sọ wípé kì í ṣe wípé ayé ò ní parẹ́. ẹni tó bá ní làákàyè kó lọ tún gbọ́ dáadáa àwọn aláàbọ̀ làákàyè followers yẹn náà káwọn náà tún tọ́wá flag yìí kó lọ gbọ́ dáadáa mi ò sọ wípé ayé ò ní parẹ́. mo ní tí èèyàn bá ronú gan téèyàn bá bẹ̀rẹ̀ sí ní ronú jìnnà èèyàn á ronú dáàyè kan á fẹ́ lè sọ wípé ṣáyé yìí máa parẹ́ ṣá. a máa béèrè ìbéèrè èèyàn á fẹ́ lè sọ bẹ́ẹ̀. mo ní àkọ́kọ́ ni wípé ṣáyé máa parẹ́ mi ò sọ wípé ayé ò ní parẹ́. mo wá mú ọ̀rọ̀ ńjọ́ náà mo nígbà tọ́lọ́run sọ̀rọ̀
àlìjẹ́nà àti iná nígbà tó ní wa amma alladhina shaqaw fafil nar wa amma alladhina su'idu fafil janna. àwọn tó bá ṣorí ibú wọ́n wà àlìjẹ́nà, àwọn tó bá ṣorí ire wọ́n wà àlìjẹ́nà, àwọn tó bá ṣorí ibú wọ́n wọ̀ná. Ọlọ́run wá ní wọ́n mọ̀ bẹ̀gbére ń bẹ̀ madamati samawatu wal ardu lódiwọ̀n tí ilẹ̀ bá ń jẹ́lẹ̀ tí sánmà bá ń jẹ́ sánmà. mo wá ń sọ ń jọ náà mo ń tẹ́yàn bá bẹ̀rẹ̀ sí ní ronú èyàn máa wò wípé kí lọ́lọ́run torí ẹ̀ dá wa. ó ní ma khalaqtul jinna wal insa illa liya'budun. pọ́pọ́sì ni pé ká máa sin òun. ǹjẹ́ tẹ́yàn bá wá rò pé táyé bá wá parẹ́ ta ni ó máa sin lọ́hun? pé táyé yẹn bá parẹ́ ta ni ó máa sin lọ́hun? mò ń sọ̀rọ̀ pé téèyàn bá ronú dáwọn èèyàn kan wàá tún rò ó bẹ́ẹ̀. nítorí pé ọlọ́run ò kàn ní wà kó má jọ ọlọ́run, ọlọ́run ò kàn ní wà káwọn èèyàn má sí. mo ní ìyẹn ló fi jẹ́ pé àwa rí àdìsù kan tó sọ fún wa yí pé mọ̀mẹ́ta kọ̀dẹ̀kọ́ mẹ́tì kíyà mẹ́tuhù, pé ẹni yóhùn tó bá ti kú alkiyama tí ẹ ti bẹ̀rẹ̀. ṣé àwọn pé ẹni tí ò nígbàgbọ́ nínú alkiyama yóò nígbà sọ pé yawmul ba'thi náà wọ́n ní wọ́n jíwa ìdè nínú sàárè. báàtù kan nìyẹn tó ń jẹ́ as-sa'atu sugura, alkiyama kékeré, alkiyama al-kubra ní tọ̀hún. báwọn èèyàn ti ń kú lọ yẹn lọ́lọ́run ń dá wọn kan làwọn ń sin lọ́hun, àwọn tó ti kú ò sí lọ́hun mọ́. bá nẹ́bí ti ní mọ̀mẹ́ta qad qamati qiyamatuhu, ẹni tó bá ti kú alkiyama tí ẹ ti bẹ̀rẹ̀. so ìyẹn ọ̀rọ̀ tí mo sọ kìí ṣe pé mo sọ wípé ayé ò ní parẹ́, wọ́n bá láyé máa parẹ́ ẹ̀nà ní. ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tó wá sáyé yìí ó máa lo ayé tán níjọ́ kan, kìí ṣayé yìí fún rẹ̀. tàbá ní tafna dúnìyà, ayé máa tán, ìṣẹ̀mí ayé tá ń lò yìí ni ó tán. ìṣẹ̀mí ayé tá ń lò yìí òun ni ó tán. torí pé ọlọ́run fúnra ẹni alhayyu, òun lẹ́n tá ń pè ní ayé. Allahu la ilaha illa huwa alhayyul qayyum. ọlọ́run ni ayé, ayé ò lè parẹ́ torọ́bà mi ò ní parẹ́. Allahu la ilaha illa huwa al-hayyu al-qayyum. ọlọ́run ló ń jẹ́ ayé, ọlọ́run ní alhayyu, ibẹ̀ láti mú ayé hayatu ní ìṣẹ̀mí tàwé èèyàn, alhayyu ní ọlọ́run, al-qayyum ẹni tí ó máa bẹ̀gbére. ọlọ́run mi ò ní parẹ́, yóò máa wà títí láyéláyé ni, torí pé ọba àyẹn ní ayé, òun ní ìṣẹ̀mí, òun kàn ń fẹ̀mí sáwé èèyàn lára ni. àìtóhun bá ti wà làwa fi ń ṣẹ̀mí tó wá gbọ́ ẹyọ kan. ọlọ́run sọ pé waja'alna minal ma'i kulla shay'in hayyin. gbogbo tó ń ṣẹ̀mí láyé yìí ara omi làwọn ọlọ́run ti dá wọn. ṣé tá a bá wà ní àlìjẹ́nnà ṣé kò ní sómi ni? ṣé omi máa tán ni? ṣé tá a bá wà ní àlìjẹ́nnà ṣé kò ní sílẹ̀ ni? ṣé ilẹ̀ máa tán ni? ṣé tá a bá wà ní àlìjẹ́nnà kò ní sí sánmà ni? ṣé sánmà máa tán ni? ṣé bá bẹ́ẹ̀ sánmà náà làlìjẹ́nnà máa wà orí ilẹ̀ yìí náà ni? tọ́lọ́run sọ pé yawma tabaddalu al-ardu ghayru al-ardi, ọjọ́ tí ilẹ̀ ò ní jọ ilẹ̀ lójú ọmọ ènìyàn, ọjọ́ òkú ilẹ̀ ò ní jọ ilẹ̀, ọjọ́ àjíǹde ilẹ̀ ò ní jọ ilẹ̀. torí pé isa sama'u fatara wa idha al-kawakibu intasara, ìràwọ̀ máa já, sọ́mọ ńlá. so tí tá a bá sọ̀rọ̀ pé èèyàn á fẹ́ lè sọ wípé ayé ò ní parẹ́, ọba mi ní jẹ́ ayé o, huwal hayyu al-qayyumi. ó kàn ń fi ìṣẹ̀mí sáwà lára la fi ní alhayat. tá a bá ní tafna dúníyà, ìṣẹ̀mí wa tá ń lò yìí yóò tán, inú ilẹ̀ yìí ni wọ́n sin wá sí. lọ́lọ́run fi ní madamati samawatu wal ardu, jẹ́ kí n wáyà yẹn jáde.
pé fa amma alladhina su'idu tọ́lọ́run sọ fún wa ń bẹ̀ yẹ mú àyà yẹn wá. wa amma alladhina su'idu fa fil janna. Náà tẹ́ bá lọ sínú al-Qur'an Suratu Hud láti bá àyà tí mo ń sọ yìí, inú Suratu Hud láti bá. Naam, àyà ń bẹ wọ́n bọ̀ tọ́lọ́run bá ń sọ̀rọ̀ nípa al-Qiyamah. Mo fẹ́ wá àyà yẹn jáde ni o. Wa amma alladhina shaqaw, tọ́lọ́run sọ pé àwọn tí wọ́n ṣorí ibú. Naam, naam. Aya yìí ó wà nínú Suratu Hud aya 106. Ẹ jẹ́ ká wá náà ká jọ wò. Ọlọ́run ní fa amma alladhina shaqaw fa fin nar. Ó láwọn tí wọ́n bá ṣorí ibú wọ́n wọná. Ó wá bẹ̀rẹ̀ sí ní ròyìn pé lahum zafirun. Ó bẹ̀rẹ̀ sí ní ròyìn. Ó wá tún wá tẹ̀síwájú. Jẹ́ kí n wá sẹ́yìn aya yẹn. Naam. Naam, naam. Mo fẹ́ wá àyà ni. Torí pé èmi ò mọ̀ ń tá fẹ́ gbà. Naam, alhamdulillah. Ẹ jẹ́ ká jọ wá wo àyà yìí. Àyà 107, 106, 107. Ó ní fa amma alladhina shaqu. Ṣé ráwọn tí wọ́n bá ṣorí ibú lọ́jọ́ al-Qiyamah ni. Ọlọ́run ní fa fin nar, inú náà ni wọ́n wọ̀. Lahum fiha zafirun wa sha'ikun. Wọ́n máa pariwo ègbé àti òfò ńbẹ̀ tí wọ́n máa rí nira ńbẹ̀. Ọlọ́run wá ní khalidina fiha. Wọ́n máa bẹ́nu náà yẹn gbére madamati samawatu wal ardu. Lódiwọ̀n tí ilẹ̀ bá ń jẹ́ ilẹ̀ tí sánmà náà dẹ̀ ń jẹ́ sánmà. Ila ma sha'a rabbuka. Tọ́lọ̀n bá lọ illa ma sha'a rabbuka, ìyẹn ni pé kò ní ọjọ́ mọ́, kò sí rẹ́mẹ́dì. Àyàfi bọ́lọ́run ọba mi ti fẹ́ kó máa rí lọ́nu. Ó tún ní wa amma alladhina su'idu, àmọ́ àwọn tó bá ṣoríire fa fil janna, wọ́n máa wà ní aljanna khalidina fiha. Ma damati samawatu wal ardu, lódiwọ̀n tí sánmà àti ilẹ̀ ẹlẹ̀ bá wà, làlìjánà yẹn ó máa wà. So yẹn fi hàn pé títàn ayé tá ń sọ yẹn, títàn ẹ̀mí tiwa yìí ni, kì í ṣe sánmà àti ilẹ̀ yìí. Torí pé abẹ́ sánmà yìí làlìjánà máa wà, orí ilẹ̀ yìí ni. Tọ́lọ́ba yawma tabaddala ghayra al-ardi. Ọlọ́run ọba yóò yí ilẹ̀ tí ò ní jẹ́ bí ilẹ̀ tá ń wò yìí mọ́ àwọn èèyàn lójú yẹn pé nǹkan ó dàrú. Was-samawatu mutawwiyatun bí nǹkan pé tá a kà sánmọ̀, a kà sánmọ̀, a da ilẹ̀ rú, ilẹ̀ ò ní jẹ́lẹ̀, kò ní dàbí ilẹ̀, bọ́ ilẹ̀ yẹn náà ni. Lọ́lọ́run fi ní ma damati samawatu wal ardu, lódiwọ̀n tí sánmọ̀ bá ń bẹ tílẹ̀ ń bẹ. So mi ò sọ wípé kò sọ́jọ́ al-Qiyamah o, mi ò sọ wípé kò sọ́jọ́ ọ̀dájọ́ o. Èyí tí mo sọ ni pé tí èèyàn bá ronú títí ń gbà mí, èèyàn á fẹ́ tún ronú dáàyè kan wípé téèyàn bá ro títí téèyàn bá ronú dáàyè kan, èèyàn á fẹ́ lè sọ wípé ǹjẹ́ ayé yìí máa parẹ́ ṣá? Ìbéèrè ni. Mi ò sọ wípé ayé ò ní parẹ́.
ọmọ rẹ̀ kan èé sì wúwa níwà pé ká lọ́rọ̀ mọ́ yẹn lẹ́nu. Alhamdulillah Murtala, you are wrong on judgment day. Mi ò sọ pé kò sọ́jọ́ alkiyama. Tún gbọ́ mi yé dáadáa. Bóyá Murtala Ògúnfẹ́mi, maybe you don't understand what I'm saying. I never said there is no day of judgment. Mo ti mú àwọn àyàt wá. Mi ò dẹ̀ mọ̀ tẹ́ fẹ́ gé ní mbẹ̀. I never said àyà Kùránì ni mo dẹ̀ ń kóòtì látẹ̀kan mi ò mú nǹkan mi wá. You understand me? Listen. Maybe you can call me after the program so we can talk on that. I never said there is nothing like day of judgment. Murtala Ògúnfẹ́mi, ẹ̀yin abániwọ̀nràn bá rí dá. Murilik, tí mo sọ kọ́ nìyẹn. Maybe you don't understand what I'm saying, or you enter into the program late. So I'm really sorry. So Murtala Ògúnfẹ́mi, ẹ̀gbọ́n tí mo sọ, bóyá ọ̀rọ̀ tí mo ń sọ lọ́wọ́ lẹ bá ẹ̀bá tí mo sọ síwájú. You just jump. You are wrong on the judgment day. Murilik, you don't know where I started from. You don't know where I'm headed. You just jump. Islam ò rí bẹ́ẹ̀. Islam ò rí bẹ́ẹ̀. Murtala Ògúnfẹ́mi, you are a Muslim. And you are saying what I did not say. And you are saying what is not my conclusion. Eye to eye, face to face. And you are calling yourself a Muslim. This is not a good side of a good Muslims. Kí ni mo sọ? Mo ti mú àwọn ayatul kiyamat. Mo ti mú wá. Ògúnfẹ́mi was not here when I'm saying this. He doesn't know when I started. He's just jump. Ẹ kàn bẹ́ ẹ dẹ̀ fò. Is this how to practice Islam? Is this how to practice a Sunnah? But no. Why are you people behaving like this? Why do you want to scatter the Ummah? Why do you want to scatter the beauty of Islam? Why you want to destroy Islam? Don't turn yourself into destroyer. The way you comment now, you show yourself as someone who does not listen. Al-Quran dẹ̀ sọ fún wa nínú Suratu Zukhruf, فَبَشِّرْ عِبَادِيَ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ وَيَتَّبِعُونَ أَحْسَنَهُ. Níbi látẹ̀kan mi ò sọ̀rọ̀, mo ń kó ti Al-Quran fi umuri al-qiyamah. Mo ní mi ò sọ pé ọjọ́ al-qiyamah ń bẹ. Tó máa ń sọ pé fana udunya, ayé máa tán, ìṣẹ̀mí wa ayé yìí ni, ìṣẹ̀mí wa tá ń lò yìí. Ìṣẹ̀mí wa tá ń lò yìí máa tán. Àmọ́ Ọlọ́run al-Hayyu ò ní kú. Ó ṣàgbọ́ Kùránì, Allahu la ilaha illa huwa al-Hayyul Qayyum. Ọba ayérayé. Tọ́lọ́run bá wá parẹ́ kí ló fẹ́ jáyé mọ́. Mo ní tí mo sọ, tẹ́niyẹn sì gbọ́, ni wípé téèyàn bá ronú dáàyè kan, èèyàn á fẹ́ lè máa rò wípé ṣáyé yìí máa parẹ́ ṣá, kìí ṣe pa sọ pé yóò ní parẹ́. Kí ló tẹ̀ ní làákàyè rárá? Kí ló tí làákàyè kú torí ọ̀tẹ̀? Kí ló tẹ́ fọ́ lójú tẹ́ lè rí òtítọ́? Kí ló tẹ́ fọ́ níyè? Èmi ẹ wo comment. Àmọ́ ẹni yẹn téyàn ò bá tètè dá alákẹ́ńbí, ìbàjẹ́ tí ó mọ̀ gbé lọ nìyẹn. Mi ò mọ̀ rí, mo kàn máa ń gbórúkọ ẹni. Orúkọ ẹ máa ń sábà surface láwọn ibi tó bá ti ń destroy human. So tó bá mọ̀ tó fẹ́ sọ, keep silent. Al-Quran ni mo ń quote. Tó bá rí pé kò rí bẹ́ẹ̀, you call me. Alhamdulillah. Ṣòkọ́lọ̀ kó ṣíjú àánú wọ̀ wá. Mi ò sọ wípé kò sí ọjọ́ alkiyama o. Ọlọ́run fẹ́ jí wa dìde. Ó yàtọ̀ sí pé ìṣẹ̀mí wa tán o. Ṣèbẹ́mi wa tó tán gbé wọnú sàárè yẹn náà máa jí wa dìde lé lórí. Tàwa ló sọ pé kò sọjọ́ alkiyama. Mi ò sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bí ọdún mẹ́ta ni.
lẹ́ni ṣẹ̀ṣẹ̀ lọ wá jáde yìí. Kódà níbi question àwọn èèyàn béèrè ìbéèrè lórí ẹ̀ tó pọ̀ tá a tún àwọn àlàyé yẹn ṣe. Tẹ́ ẹ bá rántí lọ́dún náà lọ́hùn in tí mo sọ kí mi ò sọ bí kò sọjọ́ alkiyama o, alkiyama ń bẹ o. Yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salimin. Ọjọ́ tó wò ní ṣàǹfààní tọ́mọ ò ní ṣàǹfààní àfẹ́ni tó bá dé pẹ̀lú ọkàn tó mọ́. Ṣọ́kàn tó mọ́ l'Ògúnfẹ́mi fi ń sọ̀rọ̀ yìí. Ṣọ́kàn tó mọ́ lèyí tọ̀hún yẹn fi ń sọ̀rọ̀. Àbọ̀kàn tó dọ̀tí. Mi ò ní kó sálì kíámà bóyí ẹ bá ṣe gbé ló ṣe máa gbé. Ọ̀rọ̀ tí mò ń sọ gbẹ ìyẹn ló já mọ́ o. Ó ti sáré bẹ́ wọn yìí farabalẹ̀. Ọlọ́run yóò bá mi ṣíjú àánú wò yìí. Alhamdulillah wọ́n ń flagi program yẹn ni. Ọlọ́run á jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Mi ò sọ wípé kò sí ọjọ́ alkiyama. Ọ̀rọ̀ ló débẹ̀ níjọ́ náà yìí pé níjọ́ míì tí èèyàn bá ronú títí ń gbà míì èèyàn á ronú dáàyè kan á fẹ́ lè sọ wípé ǹjẹ́ ayé yìí máa parẹ́. Ẹ tún lọ gbọ́. Masha Allah ó lè jẹ́ lọ́dọ̀ tí ní nẹ́tíwọ̀kì yẹn ti bad. In tí mo sọ lọ́dún náà nìyẹn. A dẹ̀ clear. So mi ò sọ tó yàtọ̀ alkiyama ń bẹ. Ọlọ́run gan náà ló sọ nínú alkùránì, òun náà lẹ́ ń wò nínú kùránì. Nínú súrà tí mo mú wáyìí. Bóyá ń gbà tó Ògúnfẹ́mi ní mo rán yìí. Bóyá àyà yìí lọ́lọ́run ò máa ń tí Ọlọ́run ń sọ. Ọlọ́run ní yawma ya'ti, ọjọ́ tá à ń sọ yìí ń bọ̀ wá o. La takallamu nafsun illa bi idnihi. Ẹnìkan ò ní lè sọ̀rọ̀ ńjọ́ náà àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Faminihum shaqiyyun wa sa'idun. Ó sì ń bẹ nínú àwọn èèyàn àwọn tí ó ṣorí ibú àtẹni tí ó ṣorí ire. Fa amma alladhina shaqu, àmọ́ àwọn tí ó ṣorí ibú ni fa fin nari, iná ni wọ́n lọ. Lahum fiha zafirun wa sha'iqun. Níbẹ̀ yẹn wọ́n rí ìnira, wọ́n rẹ̀ tẹ́rọ, wọ́n rí igbé, wọ́n rí ẹ̀l. Ó ní fa amma alladhina ó ní khalidina fiha, wọ́n máa bẹ nínú iná yẹn gbére lọ́jọ́ alkiyama. Madamati samawatu wal ardu, lódiwọ̀n tí ilẹ̀ bá sì ń jẹ́ ilẹ̀ ẹlẹ̀ tí sánmà náà ń jẹ́ sánmà. Ṣógúnfẹ́mi ò gbọ́n tá ń sọ yìí ni. Madamati samawatu wal ardu, lódiwọ̀n tí sánmà bá ń jẹ́ sánmà tí ilẹ̀ bá ń jẹ́ lẹ́ẹ̀lẹ̀. Ọjọ́ alkiyama ń bẹ. In tí mo sọ ìyàn fẹ́ máa pé ṣáyé yìí máa parẹ́ ṣá, àwa tá a wà nú ayé la máa parẹ́. Àwa tá a wà ń bẹ̀ yìí là ń parẹ́ ni wọ́n fi láyé parẹ́. Ó rí pé tọ́lọ́run bá pa àwọn èèyàn kan rẹ́ bẹ̀ yóò tún mú àwọn èèyàn míì wá. Mi ò sọ pé kò sọjọ́ alkiyama, ọjọ́ alkiyama ń bẹ. Ṣòǹtẹ́ ìgbọ́yé nìyẹn. Ó ní illa ma sha'a rabbuka, àyàfi bọ́lọ́run bá ti fẹ́ nìkan. Illa ma sha'a, àfi bọ́lọ́run bá ṣe fẹ́ nìkan ni ó máa ṣe. Eléyìí ó ṣe pé illa ma sha'a títí dìgbà tọ́lọ́run bá fẹ́. Illa ma sha'a rabbuka, àyàfi bólúwa mi bá ṣe fẹ́. So ó wá kàn débi ó kàn bẹ́ẹ̀. Ẹ fara balẹ̀ torí pé ẹ believe yìí pé monopoly of knowledge belongs to you people, which is not. Ọlọ́run ní ń pín. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.